Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ má máa bójú mi ṣe rí, mo apply nǹkan kan sí ojú mi ni. So, ni mo wá ní kí n sáré ṣe quick one yìí. Torí time yìí ni message yẹn wá sí ẹ̀mí mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ò mọ àǹfààní tó wà nínú kí àwọn sọ fún ọkùnrin pé àwọn fẹ́ dóko. Especially àwọn tí wọ́n ti wà nínú ilé tí wọ́n ti ṣe ìgbéyàwó. Fún obìnrin, yàtọ̀ fún àwọn àǹfààní tó wà nínú ìbálòpọ̀ gan, mo ti ṣe show nípa health benefits of sex, mo dẹ̀ àti ètò ti grant a series of interview nípa ẹ̀. Apart from àwọn àǹfààní tó wà níbẹ̀ pé obìnrin gan ló máa ń benefit more ní sex jù nítorí bí ara obìnrin ṣe rí àti gbogbo àwọn àǹfààní tó wà níbẹ̀. Apart from the health benefits sex fún obìnrin, ìbálòpọ̀ tí obìnrin bá request lọ́dọ̀ ọkùnrin rẹ̀ wípé òun fẹ́ ní sex, á rí wípé ọkùnrin yẹn ó ti fún un ní a sense of belonging, ó ti fún un ní sense of ownership. Tó bá jẹ́ obìnrin tí ọkùnrin tó ti lẹ́tọ̀ọ́ sí ẹ tó request pé o fẹ́ dóko àbò fẹ́ ní sex tàbí wọ́n lo make move yẹn, about 75% of iṣẹ́ tó yẹ kí ọkùnrin yẹn ṣe, strength tó yẹ kó give out láti fi súnmọ́ ẹ, o ti bá ṣe bí 75% nínú iṣẹ́ yẹn. Because immediately gbogbo organ, gbogbo sense organs tó wà lórí ẹ̀ pátápátá, gbogbo ẹ̀ máa send ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ ẹ̀ máa send the blood lọ sí gbogbo sex organs, gbogbo nerves ara ẹ̀, okó ẹ̀ á dìde ní straight. Because a sọ̀rọ̀ nípa men's sexuality and self-esteem ní BRTV. Men's sexuality and how it affect their self-esteem. Ara nǹkan tó máa ń boost self-esteem ọkùnrin ó ní sexual life wọn. So tí ọkùnrin tó bá sọ fún ọkùnrin pé o fẹ́ kó súnmọ́ ẹ, o fẹ́ dóko nǹkan bẹ́ẹ̀ yẹn, so orí ẹ̀ máa pé ó máa boost self-esteem, ó máa boost moral ọkùnrin ni, ó máa mú kókó ẹ̀ tètè dìde. You understand? So wàá rí pé bó ṣe máa súnmọ́ ẹ gan gbà yẹn ó máa yàtọ̀ sí ti tẹ́lẹ̀. So apart from that, ọkùnrin yẹn ò ní fura sí ẹ, kò ní máa doubt ẹ kó máa fura pé àbí nǹkan kan, because o ti fún un ní impression pé o tiẹ̀ léyàn míì, bó o tiẹ̀ wúlò fún ẹ ní other aspect, òun ṣáà wúlò fún ẹ ní aspect okó, ṣóyè ẹ bẹ́ẹ̀ yẹn. Then o tún ti fún un ní impression pé you don't have alternative, even to that extent that tó bá fẹ́ ní sex gan ò ní bòmí yàtọ̀ fún ọ̀dọ̀ òun, orí ẹ̀ máa wú, ó máa ní pride. Gbalamọ̀ fáwọn ọkùnrin máa ní pride, so you will increase his pride. Kì í ṣe pé pride kó mọ wà burúkú, ó mọ gbéraga o, but ego, you will increase or improve his ego by requesting. That means you're telling him that he's capable, that means you're telling him that you need him. So tó fún un ní sense of the fact pé he is needed, pé o need ẹ, pé o wúlò, so ó wúlò fún ẹ. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa ń believe wípé ọkọ wọn ló gbúdọ̀ wá request ní gbogbo ìgbà. Àwọn ọkùnrin yẹn á máa feel pé ṣẹ́ni yóò ní ìdí àwọn. For example, nísìn tẹ́ bá lọ́rẹ̀ẹ́ nísìn, ẹ̀yin lẹ́ ń pè, ẹ̀yin lẹ́ ń béèrè ẹ̀, ẹ̀yin lẹ́ ń lọ kí lójoojúmọ́, ò wá kí yín rí rárá. Irú ọ̀rẹ́ gan èèyàn separate from her ni or him, torí wípé ó ti mọ̀ pé yìí gan bí ìgbà tó yẹ pé wọ́n ló ń wá ni. So ó máa ń jẹ́ kí friendship wà tiring tí ẹnìkan bá ń ṣe dáadáa tí kejì tó kàn fọwọ́ lẹ́rán. Bẹ́ẹ̀ náà ló ṣe rí tí ọkùnrin bá request, òun ní wá lójoojúmọ́, òun ní wá tìgbà tẹ́ ti jọ wà, òun náà ni ó mọ̀ wá. Ìwọ náà máa try láti make attempt to demand for sex. Ẹ má mọ̀ lo àwọn àdàpè ọ̀rọ̀, èmi ò mọ̀ nǹkan tí máa ń ti ẹlòmíì lójú ń bẹ̀. Ẹni téèyàn nífẹ̀ẹ́ téèyàn jọ wà, probably ẹ ti bímọ pọ̀, kò sí nǹkan kan tó ń tini lójú láti tó kéèyàn béèrè sex lọ́wọ́ ọkọ èèyàn, inú Ọlọ́run gan máa dùn. So wàá help libido ẹ̀ nípa pé o request fún sex. Tó kọ́ ẹ̀ bá máa ń pẹ́ kó tó le, immediately ló kọ́ ẹ̀ máa le, immediately ló bá ti sọ, tàbí pé o ti ṣàwọn nǹkan tó ti mọ̀ pé o need sex ni, wàá help libido ẹ̀, wàá fún ní sense of belonging, wàá fún ní pride, wàá fún ní ego, wàá jẹ́ kó feel needed. So gbogbo àwọn àǹfààní tó wà nínú kí obìnrin kó request sex láti ọ̀dọ̀ ọkùnrin rẹ̀ nìyẹn. So ẹ máa gbìyànjú láti máa ṣe àwọn nǹkan yẹn, kẹ́ máa kò sí nǹkan kan tó ń tìyàn lójú ń bẹ̀. Àwọn tó ń bá tí màá rí ní ìsìn yìí ọ̀tọ̀ nìyẹn. Ẹni tí ò bá tiẹ̀ tí ò tí ṣe ìgbéyàwó, kí ni nǹkan tó ń wá ní ilé ọkùnrin in the first place? So but you guys are together, request for sex, demand for it. Ó máa ń mú kórí ọkùnrin pé, ó máa ń reset brain ni, ó máa ń reset brain ọkùnrin, especially tó bá nífẹ̀ẹ́ dáadáa. Ṣóyè wa, a sì mọ̀ wípé àwọn ọkùnrin náà ni wọ́n máa ń nífẹ̀ẹ́, àwọn náà ni wọ́n nífẹ̀ẹ́, wọ́n máa ń pọ̀ jù. Ṣóyè wa, so tí ọkùnrin bá nífẹ̀ẹ́, wàá rí wípé inú ẹ̀ máa dùn pé o request fún sex, ṣóyè ẹ bẹ́ẹ̀ yẹn. So and as much as tí ìyẹn bá ti ń ṣẹlẹ̀, ó máa ń boost moral ọkùnrin ni, ó máa ń mú kórí wọn pé, ó máa ń mú kókó wọn kó wà
strong ó máa ń boost libido ọkùnrin tí obìnrin bá béèrè fún sex, so ó ṣe pàtàkì fún wa láti mọ̀. Ẹ ṣeun gan.